Ìrònú sórí àgbàkodò. Ibrahim Ìtẹ̀lẹ̀ ó bú sẹ́kún lẹ́yìn ìgbà tí wọ́n nominate rẹ̀ fún Africa Magic Viewers Award tí wọ́n ṣe ní àná. Lẹ́yìn ìgbà tí wọ́n nominate rẹ̀ tó dẹ̀ jẹ́ pé òun kọ́ ló padà jáwé olúborí, ìrònú ti sorí rẹ̀ kodò báyìí láti alẹ́ àná. Gbogbo wa mọ̀ pé alẹ́ àná ni wọ́n ṣe àwọ́ọ̀dù náà. Alẹ́ àná ni Ibrahim Ìtẹ̀lẹ̀ tí gbogbo wa mọ̀ sí Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ ó ti bú sẹ́kún o. Láti àná ni ó ti ń ronú. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ láàárọ̀ yìí wípé ìyàwó Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ ó ti gbé lọ sí orí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ní wípé ó ní kí ọkàn òun kó má ṣe ronú mọ́, kó má ṣe sunkún mọ́. Ó ní wípé nǹkan tó lè jẹ́ kí wọ́n nominate rẹ̀ fún àwọ́ọ̀dù náà ó ní àjẹ́ pé ó ń ṣiṣẹ́ ribiribi nínú Yorùbá movie industry ni. Ó ní kó má ṣe ronú mọ́ pé gbọ̀ngbọ̀n lòún wà lẹ́yìn rẹ̀ bíi ike. Àwọ́ọ̀dù tí wọ́n nominate Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ ó ní Best Supporting Actor nínú fíìmù Jagunjagun. Mo lérò pé gbogbo wa ṣèrántí fíìmù Jagunjagun tí Fẹ́mi Adébáyọ̀ tó ṣe. Ìyàwó Yekini Ibrahim Ìtẹ̀lẹ̀ ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ìyàwó Ibrahim Ìtẹ̀lẹ̀ ó tún fi pẹ̀lú rẹ̀ ó ní wípé ó ní Ibrahim Ìtẹ̀lẹ̀ olóòn ní wínà òun ní ọjọ́kọjọ́ ó lóun ló máa gbé wínà fún ní ọjọ́kọjọ́. Ó ní kó má ṣe mikàn pé better days ahead bí ó ṣe kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ ní Instagram. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún di ọjọ́ míì, ọjọ́ ire. Ó dàbọ̀.